C'est authentique sonate. Wá sí olùfẹ́ máa ṣe fún yín ṣé ẹ̀yin tẹ́ wáyà yìí ẹ̀ ti gbọ́ wá sí ike tó wá. Alẹ́ yẹn fẹ́ àná ọjà kápẹ́ lọ́wọ́ kankara àná lónìí. Bàbá máa sọ ọ́ di gbogbo ẹ̀ka ń bìsàbìsà. Sọlú alánàbíyèrè kárí. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Mo kí gbogbo àwa tá a wà bí ikú oríire. Alhamdulillah. Rẹ́kọ́ọ̀dù nìkan kọ́ la wá lọ́ọ̀ṣì o. Àwa orí kan oríire ni láti ọ̀dọ̀ Ọlọ́run sí ọ̀dọ̀ Aláàjì Ọ̀tẹ̀. Àti kí lórúkọ bí ta ti ń bọ̀ lẹ́ẹ̀kan náà? Àwa mo sọ fún Ibi Muhammed àti ìjẹta. Mo wá sọ fún gbogbo àwọn tá a jọ dé ìtọ́jú yìí. Mo lábẹ́ lọ lọ́ọ̀ṣì rẹ́kọ́ọ̀dù yìí. Kí ni wọ́n fẹ́ ṣe? Kí ni wọ́n fẹ́ ṣe ní hòtẹ́ẹ̀lì? Ìbí pẹ̀lú gbogbo àwọn tó dúró yìí, a lọ́ọ̀ṣẹ̀ pẹ̀lú 2 million naira. Ẹ bá ń bí ọ̀lọ́ tóbi. Bàbá mẹ́sàn-án ó di Abawa Isahaka Awẹ́ mítà méjì. Ó ti lọ ẹ bá ń dìde ẹ bá ń sọ fún àwọn aláàbí. Wàràfàánà Màkánà Àlìyá ẹwì láti bẹ̀rẹ̀ ni. Ẹ̀pẹ́ wàsùkúrú fil kitabi Idrisa. Innahu kana siddiqan nabiyya. Wàràfàánà Màkánà Àlìyá. Wàláhì èrè jẹ́ tán. Tí ọba tó yàtọ̀ sí fún yín ẹ tó fa ìsìn. Ẹni ọba sàmì fún wọn náà tiẹ̀ náà ní bàjẹ́. Ó lọ díẹ̀ náà lọ ni. Bàbá wọn kà. Bàbá wọn kà. Ẹ calm down. Bàbá wọn kà. Ẹ calm down. Ṣé ẹ gbọ́ mi? Ẹ calm down. Calm down. I invite you to be there to roll. إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا ورفعناه مكانا عليا. Bàbá wí gbólóhùn yẹn dáadáa ni wadhkur fil kitabi Idrisa. Innahu kana siddiqan nabiyya. Warafa'nahu makanan. Oh yeah. Wadhkur fil kitabi Idrisa. Ta ló dára rẹ̀ lójú? Innahu kana siddiqan nabiyya. Ta lẹni tó dára rẹ̀ lójú? Wadhkur fil kitabi Idrisa. Tó lè jáde, tó lè dùn ọmọ ìyá wa nínú. Innahu kana siddiqan nabiyya. ورفعناه مكانا عليا. ورفعناه مكانا عليا. ولكم في الكتاب إدريس. إنه كان صديقا نبيا. يا ورحمة الله أبابو. ولكم في الكتاب إدريس. إنه كان صديقا نبيا. Bẹ́ẹ̀ torí pé ìyá mi rá máa ń yẹ ẹjọ́ kó náà. ولكم في الكتاب إدريس. إنه Aji wa Kamaluddin Muhammad Raji Awada. نبيا. ورفعنا
properties. عليا ورفعنا مكانا Like bàbá yìí. عليا Somebody Ọlọ́run. Ẹ wo bẹ́ẹ̀ ti fit. واذكر Gaddafi, 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 Gaddafi. Wọ́n tún wá kárúfì. Ọ̀tá yín tí ọba jókòó jẹ́ bẹ́ẹ̀ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, atẹ́gùn yóò gbé su. الله واذكر Kí lè fẹ́ fún wọn? في الكتاب إدريس 500. إنه كان